Báwo ni lẹ́sìn? Kí ló tójú ẹ̀ wá fún ẹ lọ́wọ́ báyìí? Mo fi rẹ̀ mi mo fi mọ̀ sí ẹbí. Ṣé oúnjẹ wà fún bí ń bá mi? Oúnjẹ mo ti mọ̀ pé oúnjẹ ní next time báyìí. Oúnjẹ wà nínú ilé. Thank you, mommy. Lókòtò rárá. Ilé náà bá dẹ̀ ti jẹ báyìí. Mo wá kà. Tó jẹ́ tí wọ́n lóúnjẹ wọn báyìí. Ó wà lẹ́gbẹ̀ẹ́. Ṣorí mathematics tó kọ́ wa ń jẹta kò yé mi rárá. Kò kí ń ṣe wọ nìkan rẹ̀. A lè gbọ́dọ̀ pass jambo tèyí. A gbọ́dọ̀ má pass o. Tí bá fi lè fail lè ìyá Ṣìkẹ́ máa pa mí ni. Dádì yẹn kọ́. Ọ̀rẹ́ mi. Mo máa ṣe ti wíìgì ẹ̀ yìí. Mo ṣòro fi yẹn lẹ̀. Iṣẹ́ tí Mr. Ojo kọ́ wa yẹn nípa àwọn àǹjọ̀nú kan. Mo wà curious ní orí ìkan tó kọ́ wa. Zoos kan. Zurata, right? Zurata. Ohun tá a sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí ni ìyàtọ̀ láàrin àlùjọ̀nú àti òrìṣà. Àlùjọ̀nú àti òrìṣà. Òrìṣà jẹ́ ohun tó jẹ́ wípé a ti lè gbọ́ rí àbí ohun tá a mọ̀ rí. Ǹjẹ́ nǹkan kan lè ṣe ìyànná láàrin àlùjọ̀nú àti òrìṣà fún mi? Ṣìkẹ́mi. Sà, kò sí yàtọ̀ láàrin òrìṣà àti àlùjọ̀nú. Nǹkan kan náà ni wọ́n. Nǹkan kan náà ni wọ́n rárá o. Ìyàtọ̀ wà láàrin àlùjọ̀nú àti òrìṣà. Àkọ́kọ́, òrìṣà jẹ́ ènìyàn tó ti gbélé ayé rí. Wọ́n ti gbélé ayé rí gẹ́gẹ́ bí ènìyàn alágbára. Ṣùgbọ́n nígbà tí wọ́n papòdà, àwọn ènìyàn tí wọ́n nígbàgbọ́ nínú wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ wọ́n. Ìgbàgbọ́ àwọn ènìyàn nínú wọn ló jẹ́ káwọn ènìyàn máa bọ wọ́n nígbà tí wọ́n ti papòdà. Bíi Ògún, Ṣàngó, Ọbàtálá àti Yemọja. Ṣùgbọ́n àlùjọ̀nú a máa rìn láàrin àwọn ènìyàn, ṣùgbọ́n a ò lè rí wọn. Àyàfi àwọn tó bá jẹ́ alágbára ènìyàn nìkan ló lè rí àlùjọ̀nú. Àlùjọ̀nú a máa gbé láàrin àwọn ènìyàn, wọ́n sì máa gbé ní àárín ẹranko, wọ́n á sì máa gbé nínú igbó kìjikìji. Mo kà á nínú ìwé kan bí ọjọ́ mélòó sẹ́yìn pé nípa àwọn àlùjọ̀nú. Ìwé yẹn jẹ́ kó yé mi wípé àwọn àlùjọ̀nú kan wọ́n ń bẹ ní agbègbè kan nílẹ̀ Yorùbá tí wọ́n ń gbé nínú ìlú yẹn. Ṣùgbọ́n nínú ìwé yẹn ó jẹ́ kó yé wa wípé àwọn ènìyàn náà ń gbé níbẹ̀. Ẹni tó bá fẹ́ mọ̀ nípa àwọn àlùjọ̀nú yẹn, wọ́n láti dé ìlú yẹn láti béèrè lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ń gbé níbẹ̀. Tí èèyàn bá dé irú àdúgbò yẹn nílẹ̀ Yorùbá, tẹ́ bá bá àwọn àgbàlagbà sọ̀rọ̀, wọ́n á fi bí àwọn àlùjọ̀nú ṣe ń ṣe, bí wọ́n ṣe ń rìn, bí wọ́n ṣe ń gbé ìgbé ayé, wọ́n á fi hàn yín. Nínú ìwé náà, mo kà á wípé alágbára ni àwọn àlùjọ̀nú o. Wọ́n ní agbára. Téèyàn bá wá agbára lọ sí ọ̀dọ̀ wọn, wọ́n máa fúnni ní agbára. So òrìṣà náà, mo ti kà á nípa òrìṣà náà rí. Bí Ògún, Ọbàtálá, alágbára ni wọ́n nígbà ayé wọn. Wọ́n ní agbára, wọ́n dẹ̀ máa ń bá Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run máa ń gbọ́. Ó jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n gbọ́kànlé wọn láti lè máa bọ wọ́n títí di àkókò yìí. Mo lérò wípé ohun tí mo ṣàlàyé, mo lérò wípé ó yé wa. Kó lè bá ayé yín sí. Ẹ máa rí wípé Ògún, Ṣàngó, Ọbàtálá àti Yemọja, à ń pè wọ́n bí ní orúkọ Yorùbá, bí èdè Yorùbá ni wọ́n. Ṣùgbọ́n nípa títí àlùjọ̀nú, orúkọ wọn ni Sàmbálà, Zàlútà, Zúrátà. Ẹ máa rí wípé kò fi bẹ́ẹ̀ jọ èdè Yorùbá. Kó lè bá yé wa dáadáa, ká má bàa gbé síra wọn. Òrìṣà ó ní àwọn ìlú, àlùjọ̀nú
ó ní àwọn èyí: Zambala, Zaluta, Zurata. Zurata yẹn ni mo sọ fún yín pé mo kà nípa rẹ̀ wípé ó ń bẹ ní ibìkan ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé alágbára ni nínú àwọn àlùjọ̀nú. Ṣùgbọ́n tá bá ń tẹ̀síwájú sí nínú ìmọ̀ òrìṣà àti àlùjọ̀nú yóò tún yé yín sí. Mo lérò wípé mo ti yànnàná rẹ̀ dáadáa fún yín. Bẹ́ẹ̀ni sà. Ǹjẹ́ ẹnikẹ́ni nínú yín ní ìbéèrè kí n lè bá a rí dájú wípé ó ti yé yín? Kí ni ìbéèrè rẹ? Dìde. Mo fẹ́ béèrè wípé ṣé àwọn àlùjọ̀nú yẹn tí wọ́n bá rí èèyàn àbí téèyàn bá lọ bá wọn ṣé wọ́n máa pa èèyàn rẹ ni àbí wọ́n máa ṣe nǹkan tí ò dáa fún àbí kí ló máa ṣe fún yàn lásán ìgbà tó ń fẹ́ béèrè yẹn sà? Ó depend lórí ohun tí o gbé sọ́kàn láti lọ bá wọn. A ò lè sọ bóyá ó lè pa onítọ̀hún àbí kò lè pa onítọ̀hún wọn nítorí wípé intention wọn, èròǹgbà ọkàn ẹni tó lọ bá wọn nígbà náà ló máa determine bóyá ó máa pa wọn àbí kò ní pa wọn. Tó bá jẹ́ wípé o ní lérò láti lọ ṣe wọ́n ní ìjàmbá, lérò wípé ẹ̀mí títí ẹ náà ó léwu. Ṣùgbọ́n tó bá ní èròǹgbà láti jẹ́ wípé o fẹ́ mọ̀ nípa wọn ni àbí o fẹ́ àlàáfíà fún wọn ni, wọ́n nípa ẹ̀ wọ́n tún lè fún ọ ní agbára gan sí i. Okay sà. Ǹjẹ́ mo ti dáhùn ìbéèrè rẹ? Bẹ́ẹ̀ni sà. Agbára wọn pọ̀ gidi. Alágbára nílùú yẹn nìkan ló lè kápá wọn níbi tí wọ́n ní agbára dé. Wọ́n ní agbára gidi. Ǹjẹ́ ẹnikẹ́ni nínú yín ó lè ṣàlàyé ohun tí mo ṣàlàyé? Mo rẹ́ni kejì. Dìde kó yànnàná ohun tí a ti kọ́ látàárọ̀. Yànnàná rẹ̀ fún wa kí lè bá mọ̀ wípé ó yé yín dáadáa. Ẹ kọ́ wa nípa òrìṣà àti àwọn àlùjọ̀nú. Ẹ ṣàlàyé fún wa pé àwọn àlùjọ̀nú ni àwọn ní orúkọ yàtọ̀ sí àwọn òrìṣà bíi Zurata, Zambala. Ẹ dẹ̀ ṣàlàyé fún wa pé àwọn òrìṣà ni àwọn tí a máa ń bọ tó jẹ́ pé a bá wọn láyé ni ṣùgbọ́n wọ́n ní agbára. Mo fẹ́ mọ̀ nípa àjọ̀nú yẹn dáadáa bí o feel bí mo ṣe ń feel. Mìíràn èmi fìlẹ̀ rẹ̀. Bóyá tó bá lè sí dọ̀là tá bá ti kúrò nílẹ̀ sí bóyá ká lọ bá Mr. Ojo. Bóyá ó lè kọ́ wa sí nípa ẹ̀. Bí wọ́n máa enlighten wa àbí? Yes. Let's go tomorrow. Ìtẹ̀ gbọ́dọ̀ mọ̀ nípa àjọ̀nú yẹn lọ́wọ́ Zurata àbí kí ló pé yẹn. Zurata rà. Ó máa lọ lẹ́sìn lọ́la. Má lọ Mo tó bá sì lọ kó wá pè mí lé o, má gbàgbé o. ṣe bá máa ya ọ̀dọ̀ Mr. Ojo báyìí. Ṣé ọ̀rẹ́ mi? Ṣé nǹkan tí mo ṣàlàyé fún ẹ ṣé ó yẹ ṣá? Bẹ́ẹ̀ni sà. Ó yẹ. Tó bá tún délé kó tún lọ yẹ̀ wò. Ṣé ti gbọ́? Tó bá délé kó bá mi kí mọ́mì. Alright, kó take care. Ó dàbọ̀. Ṣe jẹ́jẹ́. Dàbọ̀. Ṣìkẹ́lì, ṣàlàáfíà. Ṣé kò sí tí mo rí? Ǹjẹ́ jókòó sí jókòó. Nípa iṣẹ́ tẹ́ kọ́ wa ní ìjẹta yẹn ta nípa àwọn òrìṣà àti àjọ̀nú. So ó ní àjọ̀nú kan tẹ́ ẹ dárúkọ, Zurata tẹ́ ní ẹ̀ka nínú ìwé. Sábà báyìí níbi ẹ̀ lè yá wa ní ìwé yẹn káwa náà lè kà ká lè mọ̀ nípa ẹ̀ dáadáa sà. Ká lè mọ̀ nípa ẹ̀. Mo rò pé mo ti ṣàlàyé ẹ̀ fún yín. Kí lẹ tún fẹ́ kà nípa ẹ̀? A fẹ́ mọ̀ nípa ẹ̀ sí i. Mo fẹ́ mọ̀ nípa ẹ̀. Anyway, ẹni tó publish ìwé yẹn òun ṣe general, kò ṣe copy tó pọ̀, just a single copy, few copy. So mo kàn lórí ọ̀fẹ́ láti ní ẹyọ kan nínú ẹ̀. So kò ń ṣe nǹkan tí mo lè fi sílẹ̀ fún mi. Ṣùgbọ́n mo kàn lè ṣe lórí ọ̀fẹ́ láti lè ṣàlàyé ohun tó wà nínú ìwé yẹn kí n ṣàlàyé díẹ̀ fún yín. Nǹkan tí mo kà nínú ìwé yẹn náà, mo kà wípé àlùjọ̀nú Zurata, ìlú kan tí à ń pè ní ìlú Ọ̀dàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, nílùú Ìgbàrí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Nǹkan tí mo kà bẹ́ẹ̀ náà ń ṣe nǹkan tó special, ṣùgbọ́n àlùjọ̀nú Zurata ó jẹ́ alágbára, ó dẹ̀ ti lo Ìgbàrí. Nínú ìwé yẹn mo kà á wípé bàbá kan ń bẹ
ní ìlú yẹn wọ́n pè ní bàbá ọ̀dàrà. Bàbá yẹn ló tún mọ̀ nípa àwọn àlùjọ̀nú yẹn. So nǹkan tí mo lè sọ nípa ẹ̀ nìyẹn fún Olúwa lè ṣe. Ṣé ẹ lérò pé kò sí wàhálà tó ti nǹkan tí mo ṣàlàyé fún ti tẹ́ yín lọ́rùn? Yes, sir. Thank you so much, sir. All right, take care. All right, ó dà. Ṣìkẹ́mi, dúró. Ṣìkẹ́mi, dúró. Pásítọ̀, bí àlá yẹn ṣe lọ nìyẹn o. Mọ́mì, àlá tí ẹ láì ní agbára. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ní pé ẹ̀ ń pe ọmọ yín tí ò dá yín lónìí. Gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí tí mo jẹ́, ó ṣeé ṣe kó jẹ́ wípé ọmọ yín fẹ́ rìnrìn àjò tàbí kó jẹ́ pé ó ní nǹkan kan tí ó fẹ́ dá ẹsẹ̀ lé tó dẹ̀ máa nira fún yín láti pè é padà. Ìrìn àjò. Ǹjọ́ yẹ kí Ṣìkẹ́mi fẹ́ lọ ìrìn àjò kankan? Ó fara pamọ́ fún mi. Èmi àti ẹ̀ náà nìkan la wà nínú ilé, kò bá mi tí ẹ̀ dábàá pé bóyá ìrìn àjò kankan wà níwájú òun. Mọ́mì, Nínú ilé. ìdí nìyẹn tí mo fi ń sọ fún yín pé ó ṣeé ṣe kó jẹ́ pé ó múra ìrìn àjò kan lọ́wọ́ ni tàbí kó ṣeé ṣe kó jẹ́ nǹkan míì ló fẹ́ ra wọlé. Ṣùgbọ́n ìbá dára kí ẹ tètè lọ sọ fún ọmọ yín kí ẹ lọ mú un kí ẹ máa mú un bọ̀ ní wákàtí tí a wà yìí. Pásítọ̀, ṣe bẹ́ẹ̀ yóò jáde. Rárá mà. Ẹ jẹ́ kí n tètè lọ toró ṣì wà nílé. Tó dà. Ẹ ṣe ìyá mi. Mà dúró dè ní. Olúwa. Ṣìkẹ́mi, dúró ná. Ṣùgbọ́n pátá ọ̀tá ti ń rinú ìlú yóò dà pé mo ti dé nílùú yìí rí. Ó tún ti bẹ̀rẹ̀. Ṣìkẹ́mi, mo mọ̀ kan tí mò ń sọ. Ibo ló mọ̀? Ó tún ti bẹ̀rẹ̀. Ibo ló dé rí o? Ṣìkẹ́mi, mo mọ̀ kan tí mò ń sọ. Dúró, mo ń bọ̀, mo fẹ́ wò kan bẹ́ẹ̀. Má lọ o. Mo ń bọ̀. Má lọ o. Dúró mi, mo ń bọ̀. Kejì, má lọ bí kọ́kọ́ mi ilé rọjọ́ lé o. Mo dé yóò kí n gbòòrò. Kó lọmọdé wa gbà lọ báyìí. Àǹtí ẹ káàsán. Ẹ ká sà. Mo àtàárọ̀ ni mo ti dúró síbẹ̀ tí mo ti wò ìtẹ̀ ti dúró síbi. Kí ni nǹkan tẹ́ ń wá? Kí ni nǹkan tẹ́ fẹ́ nínú ìlú wa? A lè ń béèrè. Ọ̀rẹ́ mi kúkú la jọ wá sínú ìlú yìí. Ó dẹ̀ sọ pé òun ń bọ̀, mi ì mọ ibi tó gbà lọ, òun mò ń dúró dè báyìí. Níbo náà wá lọ? Mi ì mọ̀, kò dẹ̀ mẹ́ni kọ́kọ́ nù ìlú yìí. Kí ni nǹkan tẹ́ ń wá gangan? Ta lè ń béèrè? Kí ni nǹkan tẹ́ fẹ́? Bàbá ọ̀bàrà. Bàbá ọ̀dàrà. Bẹ́ẹ̀ni. Kò sẹ́ni tí mi mọ̀ nílùú wa yìí, kò sẹ́ni tí mi mọ̀. Ṣé bẹ́ẹ̀ gangan lẹ́ ń lọ? Ibẹ̀ lẹ́ ń lọ. Màá mú yín débẹ̀ ọ̀nà bíbá ni ẹja. Inú mi máa dùn o. Ẹja lọ bá mú yín débẹ̀. Kejì! Wo tí mi bá ti rẹ̀ máa fi ẹlẹ́yìn. Ìwọ wo nu? Bàbá mi náà ni. Ṣé o sì mo mọ̀ rí ọ? Bàbá kò sí àlejò kan ló wọ nílùú wa. Wọ́n láwọn fẹ́ rí ni mo fi mú wọn wá bàbá. Ṣé mo lè máa lọ? O lè mọ̀ lọ ṣeun. O ṣe kílé. Báńkì yà rẹ o. Àlejò. Ǹlẹ́ láti bo. Láti ìlú Ìbàdàn ni sà. O ṣe ǹlẹ́ kúrìn. Jókòó fi pàpòlù tẹ́. Ẹ ṣé sà. Mo wá àwọn ìwádìí kan wá sọ́dọ̀ yín sà. Ìwádìí? Bẹ́ẹ̀ni sà. Irú ìwádìí wo? Ó ní òrìṣà kan àbí ẹbọra. Orúkọ rẹ̀ ń jẹ́ Súrátà sà. Súrá? Bẹ́ẹ̀ni sà. Súrátà? Bẹ́ẹ̀ni. Ló pe ló fi dá lálẹ́ gàràgà. Ọmọ ọdún mélòó ni ọ́? 18 years ni sà. 18 years èwo lẹ́ ń pè bẹ́ẹ̀ ń? 18. 18 ló ń wádìí Súrátà kiri. Bẹ́ẹ̀ni.
kìí ṣẹrù rẹ o, kìí ṣẹrù rẹ. Ẹni bá fẹ́ wádìí súrátà yóò jẹ́ ẹni tó ti bímọ tán nú tí ò lè bímọ mọ́. Tí ò bá tí ì bímọ kò ní gbọ́ pá kò ní gbọ́ po mọ́ tí e jáde láyé. Nídìí náà kìí ṣẹrù rẹ. Dúró ná, kí ló kọ rẹ? Ṣìkẹ́mi ni sà. Ṣìkẹ́mi, ọmọ ìlú wo gangan ní ọgàn tó fi ń wádìí súrátà? Ọmọ Ìbàdàn ni mí sà. Bó ló ṣe wá gbọ́ ń pa súrátà tó fi ń wádìí rẹ̀ kiri? Bàbá mo gbọ́ pẹ̀ náà ni. Ṣìkẹ́mi, ó wàá mọ́ lọ báyìí torí kìí ṣẹrù rú rẹ. Ó wàá mọ́ lọ lé báyìí kó lè bá àsìkẹ́ àwọn òbí rẹ. Ó gbọ́, wàá mọ́ lọ báyìí. Ẹ sọ́n bàbá. Dàbọ̀. Kílé o. Ọmọ kékeré ò mọ ògùn, ó ń pè lẹ́fọ̀ọ́, ó ń wádìí súrátà kiri. Àwọn ìyáláyà rẹ̀ gan wọn ò tó wádìí súrátà. Ìta àti bẹ̀lọ́n kọ́ lọ ń bá wa ṣẹ́kun rẹ̀ tó tún wá fẹ́ mọ́ dá padà nùlú. Kìí ṣẹrù rẹ o. Ṣìkẹ́mi, mo lọ wá tí mo ti ń wá ẹ. Níbo ni wọ́n náà lọ? Mo lọ wọ̀ kán bẹ̀ yẹn ni. Níbo lo mọ̀ nù ìlú yìí? Mo fẹ́ bá ṣe pé ìlú yìí ò jọ tí mo ti wá rí sí. Níbo ló ti wá rí o? Mo fi yẹn lẹ̀, gbogbo ìwọ náà wá lọ látàárọ̀. Ìgbà tí mo dúró sí mo retí ẹ̀ sí mi rí ẹ. Mo dẹ̀ rọ́ ọmọkùnrin kan tó béèrè pé bo ni mo lọ. Mo dẹ̀ sọ fún ọ̀dọ̀ bàbá tí mo lọ. Wọ́n wá mú ẹ lọ́bẹ̀. Lẹ́yìn mi Ṣìkẹ́mi láì sọ fún mi. Kí ni bàbá wa sọ o? Bàbá ò sọ wọn kan fẹ́ mi o. Bàbá ní àfẹ́ni tí ò bá fẹ́ bímọ mọ́, òun làwọn lè sọ fún páàlì bímọ mọ́. Ẹni tí ò bá fẹ́ bímọ wọn àbẹ tó bá ti bímọ tán ó dẹ̀ gba bàbá gbọ́. Ṣìkẹ́mi superstition ni bàbá máa sọ fún wa já padà lọ. Mo rẹ̀ já padà lọ bá wọn. Wo èmi fẹ́ bímọ o. Wo a máa bímọ máa wọrí jẹ́ ká padà. Èmi fẹ́ bímọ ni. Já padà. A máa sọ fún pé nǹkan tó kọ́ wa ní skul làwa béèrè já padà. Wọ́n máa sọ fún wa. Wá lọ látàárọ̀ tí mo ti ń wá ẹ. Ìwọ wo nu? Ẹ káàsán bàbá. Tí ò sí o, ìwọ wo? Èmi Ṣìkẹ́mi àlejò ẹ̀kan ni bàbá. Ṣìkẹ́mi, ó tún padà ní, ṣé mo ti ní o mọ́ lọ? Ẹ káàsán. Mo ń kúrò ẹnìkan lẹ́yìn rẹ̀. Ọ̀rẹ́ mi ni bàbá. Ẹ káàsán. Ẹ káàsán, ẹ jókòó. Ìwọ wá tọ́ḿbẹ̀ kó o fi jókòó ń tiẹ̀. Ṣìkẹ́mi, ọmọ Ṣìkẹ́mi. Ṣé bí mo ti ní o mọ́ lọ, kí ló dé tó tún padà? Kò sí ọkọ̀. Mo ṣàlàyé pọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi wá sọ pé ká padà wá bá yín. Ká lè wá ṣèwádìí kẹ́ lè sọ fún wa ni. Kí lorúkọ ọ̀rẹ́ rẹ? Mọ́rẹ́níkejì ni bàbá. Mọ́rẹ́níkejì, ṣé Ṣìkẹ́mi ò ṣàlàyé fún ọ ní kí nídìí tẹ̀ ń wádìí súrátà kiri? Ó ní í ṣe pẹ̀lú nǹkan tó ń kọ́ wa ní ìwé. Ẹ̀yin ọmọdé yìí, ẹ mọ̀ wá tí ò sọnù kí àánú òbí yín ló ń ṣe mí o. Mo ti sọ fún Ṣìkẹ́mi, ẹni tó bá fẹ́ mọ̀ ń pa súrátà yóò jẹ́ni tó ti bímọ tán nú. Àjẹ́bẹ̀ tí ò bá tí ì bímọ kò ní gbọ́ pá kò ní gbọ́ po mọ́. Bàbá, àwa náà fẹ́ bímọ o. A fẹ́ gbọ́ pá, ẹ sọ̀tàn náà fún bàbá. Ẹ fẹ́ gbọ́ pá, ẹ fẹ́ gbọ́ po. Bẹ́ẹ̀ ni bàbá. Ṣó sì dá yín lójú pé ẹ fẹ́ bímọ? Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ̀yin ọmọdé wọ̀nyí, ẹ mọ̀ kéwe o. Àbẹ́ lọlé ẹ lọ rò dáadáa kẹ́ ẹ padà wá. Rárá bàbá, ti rò dáadáa. Ẹ fẹ́ bímọ. Bẹ́ẹ̀ ni. Ọmọ ọdún mélòó ni yín tẹ́ ẹ fẹ́ bímọ? Tó bá wá rí bákan náà. Ẹbọra ńlá ń súrátà o. Àjànú burúkú ni o. Ní bí ọdún mélòó kan sẹ́yìn, àjànú súrátà ó fìlú ìlógbòlògbò. Bó ṣe ń pọmọdé ló ń pàgbà, ló ń pa kúkúrú ló ń pa gúngùn.
ó di rẹ̀ mí báyìí o àkúrò ní ká kíní wọlé báyìí wọ́n ní àti máa sọ̀rọ̀ ní báyìí ẹgbẹ́ ká wọlé. wọ́n ní ẹ o àjọ̀nú kan ò ń gbọ́mọdé ó ń gbàgbà ó pe ẹ̀ ní zuata ṣé ó lè gbé mi ni ó lè gbé àfin. ó gọ̀ àti nǹkan tó máa ń ṣe tó máa ń bí mi núdù nìyẹn kó máa já inú wèrè ìwọ náà sọ́ọ̀sì ó ní àjọ̀nú ó ń gbé ọmọdé ó ń gbé àgbàlagbà àjọ̀nú tó kò sẹ́ni tí ó lè gbé ó ń gbé ẹni tó sanra ó ń dẹ̀ gbé ẹni tó lè pa ká máa sọ pé wà àfin. tí o mọ̀ pé òòṣà bí àfin ní aláàfin kò ṣe ń rí fún mi ṣé àjọ̀nú lè dé mi ní àfin ṣé àjọ̀nú lè dé mi. ṣàbí àfin aláàfin ò ṣe rí fún wọ́n wá jáláàfin ó jáláàfin àfin ni wọ́n náà rèé ṣaláàfin àjọ̀nú máa gbé ẹ àjọ̀nú ó máa gbé ẹ mò ń sọ fún ẹ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ó ṣe ń pé kéèkù yìí. kó máa pè yìí kó máa pè yìí àṣà ọláìfà ìjẹun ká tó kúrò nílé. ó ṣe ń pé kéèkù yìí. ó máa jí kó tún nìyẹn. Is this magic? But nínú fíìmù yóò bá mu fíìmù tó máa yẹ pé èèyàn máa ń disappear ó dẹ̀ máa appear. Kò ṣàbí àfin we are coming from here kó máa pò yìí. Kò ṣàbí àfin. ṣùgbọ́n ọlọ́run aláàánú kan sí wa nínú ìlú yìí ló fi bá wa ló sa súrátà wọgbó inú igbó kan gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìsàlẹ̀ odò níkọjá ọparun àtìgbà náà ni igbó náà ti di igbó súrátà. Igbó súrátà. Igbó súrátà ẹ̀yin ọmọdé wọ̀nyí bí mo ṣe ń wò ní òye mi ṣé pé fẹ́ mọ́ wá igbó súrátà lọ. Rárá bàbá. ẹ mọ́ gbìyànjú ẹ̀ ń lọ ọbẹ̀ o. Ká lọ bẹ̀ bàbá. ẹ mọ́ gbìyànjú ẹ̀ ń lọ ọbẹ̀ o. ẹnikẹ́ni tó bá wọgbó súrátà yóò dẹni ẹbọra o. ẹ mọ́ kò fi yín lẹ́kún o ẹ jọ̀ọ́ o. ẹ ṣé bàbá. ìrírí màá tún wọ́n rí yín ó dàbọ̀ ẹ kílé o ẹ kílé o. àwọn ọmọ ìkún ò mọ̀ nǹkan kan àánú wọn ń ṣe mí àánú yín kọ́ ló sì ń ṣe mí àánú àwọn òbí yín ni ẹ fẹ́ mọ wádìí súrátà kiri ọlọ́run ló ní mọ́ sọ fún wọn jù bá ń lọ tó bá rí bákan náà ló sọ yín o.
mi o. Má bẹ̀rù. Wọ́n ṣàtìgbé ìbà ìpẹ́. Ṣàrọ̀ra. Ṣìkẹ́mi rọra ń bí o. Àwọn ẹ̀rù ń gbè mí o, ní sùn farabalẹ̀. Kẹ́jì! Òjó. Mọ́mì. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Rí Ṣìkẹ́mi. Ẹ rí Ṣìkẹ́mi. Rí Ṣìkẹ́mi ń lè. Ẹ rí Ṣìkẹ́mi. Wọ́n ò sí ń bíbá yìí. Kí dẹ̀ ṣe pé bóyá ẹ ní excursion àbí nǹkan kan tẹ́ fẹ́ kó wọn lọ. Excursion báwo? Tí n bá máa ní excursion, máa ti sọ fún ẹ̀yin parent pé wọ́n ní excursion. Wọ́n lọ sí excursion kankan. Ibo ló wá lè gbà lọ? Ṣẹ̀dẹ̀ ti lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́. Ọ̀rẹ́ kan ṣoṣo tí mo mọ̀ mọ́ Ṣìkẹ́mi. Mo rẹ́ni kejì ni mo délé títí wọn náà wọ́n ní pé kò sí nílé. Mo rẹ́ni kejì náà wá sí tutorial lánàá àárí rárá. Ibo wá làwọn méjì lè gbà lọ. Ṣé pé ẹ̀ràn wọn ṣẹ́ kankan? Mọ́mì, ṣé kò ṣe pé wọ́n ti máa rí irú ìrìn tẹ́lẹ̀? Torí ó yà mí lẹ́nu o. Ṣé kò ṣe pé wọ́n ti rí irú ìrìn tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ni òun rìnrìn báyẹn. Tó bá ti kúrò ńlá lòun lọ sí tutorial náà ni. Tó bá dẹ̀ ti kúrò tutorial ó máa bá mi lé. Màá ti dáná oúnjẹ gan sílẹ̀ kò tó dé. Ṣé kò dẹ̀ ṣe wípé wọ́n ti ní ọ̀rẹ́kùnrin kan tó ń wá kiri? Ó dàbẹ̀ ni wípé a ní ìdá ti tètè. Ṣé ti lọ sí radio station àti TV station? Ẹ ní ìdá ti lọ sí TV station àti radio station o láti tètè mọ nǹkan tá a máa ṣe o. Ó lágbára o. Bọ́ọ̀lù àwọn ọmọ ẹ lè gbà lọ. Àwọn ọmọ ẹ ti rìnrìn òkúrin o. Okay. Mọ́mí. Pásítọ̀. Ẹ ra mà. Ẹ káàbọ̀. Yes ma. Ẹ rọra ṣe ẹ̀bínú tí mò ń fa gbógun dà yín láàmú nígbà yín láàmú. Ó ti wà nítòsí náà níbẹ̀ ṣe ń pè mí ẹ̀. Pásítọ̀, mi tí ì rí Ṣìkẹ́mi. Ẹ tí ì rí Ṣìkẹ́mi kẹ̀. Mi tí ì rí. Ẹ tí ì rí Ṣìkẹ́mi kẹ̀. Àárí gbogbo ibi tó yẹ kí n wò ni mo ti wò, gbogbo ibi tó yẹ kí n wá ni mo ti wá, mi ì rí Ṣìkẹ́mi. Onílò oníjẹta tí mo ti wá Ṣìkẹ́mi. Ẹ jẹ́ ti bèrè ẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ mọ̀. Pátápátá. Ọ̀rẹ́ kan ṣoṣo ni mo mọ̀ wọ́n. Mo rẹ́ni kejì tún lọ́dọ̀ ẹ̀ náà. Ìkan kan náà lòun ò sí lé mi rí. So àwọn méjèèjì ni àti rí báyìí. Ọ̀rẹ́ kan ṣoṣo tí mo mọ̀. Olúwa. Ẹ má wọrí. Ọ̀run á ṣe ní rírí fún wa. Olúwa. Níbikíbi tí ọmọ yìí bá wà ọ̀run ṣàwárí ẹ̀. Mọ́mí ẹ má wọrí. Ọlọ́run á ṣe ní rírí. Ìwà mú mi jáde níbi ọ̀rẹ́ mi, ìrí mọ́.
tí màá wá tẹ wá wá ọmọ yìí sí báyìí ò tẹ wá yé ni. Ìyá Àṣìkẹ́. Ìyá Àṣìkẹ́. Ṣé ti bá mi rí ni? Ọmọ ìkan lára àwọn ọmọ iléèwé wọn náà rí tí mo tún lọ bá. Mo ti ṣàlàyé pé ó dáhùn tí ẹ̀ gbúrò wọn. Ṣé kò sí lẹ́sìn? Wọn ò sí lẹ́sìn mi rí wọn. Gbogbo ẹ̀ lèmi náà ti béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n lóun ò rí wọn. Àwọn ò rí wọn láti bí ijọ́ mẹ́ta. Àbí ó láwọn ò tiẹ̀ rí wọn, wọn ò wá sí lẹ́sìn rárá láti bí ijọ́ mẹ́ta. Ó sì rí pẹ̀lú ọkùnrin kankan bí àyè ìwé fún kí nǹkan mọ̀ mẹ́ni bọ̀dọ̀. Ṣé bèrè náà ó lóun ò tiẹ̀ gbọ́kùnrin kankan mọ́ wọn. Tẹ́ bá ní sọ pé ní ẹrù ìgbà tẹ́ ti wá wọn káàkiri tẹ́ ẹ̀ gan. Èmi ò bá ní bóyá kẹ́ tẹsẹ̀ lébọ̀ àbí pé nílé tiwa a máa ń yí ọwọ́ padà. Ẹ̀gbọ́n mi dáwọn àníbà bóyá kẹ́ lọ sọ́dọ̀ wọn kán bá yín yẹ̀ wò àbí ìgbà tẹ́ ti wá wọn tẹ́ ẹ̀ rí wọn. Ìkànnì ó ti wá mílè láti jọ́ta tí ń wá wọn ló sọ̀rọ̀. Ìyá Àṣìkẹ́ kọ́ sùúrù ọ̀rọ̀ ọlọ́pọlọ lọmọ yìí sọ lọmọdé yìí sọ ẹ jẹ́ ká àbí kí ló ti rí mo rí rò sí ṣé ẹgbẹ́ yẹn bẹ ní báyìí báyìí ọwọ́ àlẹ́ ọwọ́ àlẹ́ ṣé ò bá ti pẹ́ ni. Ẹ wò mí ṣé kò jù bá náà lọ. Gbogbo ti jẹ́ nu o bàbá. Ẹ wò mí tọ́rọ̀ bá ti rújú báyìí á bí àwọn onílẹ̀ léèrè ni ẹ jẹ́ á bí àwọn àgbààgbà. Ìbá wọn yá mi ẹsẹ̀ ni mo fẹ́ yín ọ̀pá kẹ́lá gbogbo dá èèyàn ṣe ìfúnnilẹ́nà sì gbẹ́ràn padà lọ́wọ́ ẹni ẹ̀yìn ìyá mi ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin òjijì fìrí o ẹ súré tètè ká gbóhùn àwo tàtúwèrè lóbìn ìlà kò sì mọ̀gbà lóbìn lẹ́lẹ̀ ẹ jẹ́ kí n wo bẹ́ẹ̀. Tẹ́tẹ́ lábá sọ ìrílò mi tí kòkò bá sọ ìrílò odò wá lọ gẹ̀rẹ́ ń ta jẹ́ rí bẹ́ẹ̀. Bàbá ṣé kò sí. Ẹ wò mí mẹ́wàá ń bẹ́. Ikú ń bọ́ mọ́rí ọmọ òfurá àrùn ń bọ́ mọ́rí ọmọ òye náà. Ẹ wò mí àwọn ọmọ wọn ti rìnrìn àjò tí wọ́n lọ tí wọ́n ní padà bọ̀ wá sáré. Bàbá kí ló wá kù tá a ṣe bá. Ṣíṣe kù. Ẹ wò mí à ń ṣiṣẹ́ òfà ni o nítorí àwọn ọ̀fẹ́ mi ọ̀fà gbọ́dọ̀ fara wọn ti lótú ìfẹ́. Iṣẹ́ òfà láti ní kíákíá ní wàdà sísà wò mí ìwọ́n tiẹ̀ wọ́n lọ bá múwèé àti báírò wá kí n fi kọ àwọn nǹkan tó ń lọ rà. Bùdá mi ọ̀nà wí àti bẹ́rù fún wa lọ́wọ́ mi ní ó sọrí lọ mẹ́ wò mí arábìnrin ó bá ṣe mẹ́dọ̀ nítorí tó o bá ṣe mẹ́dọ̀ wò mí ó lè fà á rẹ̀ sí ọ lára kó nígbà ọmọ yóò tó dé o èmi mọ̀ pé wọ́n dì í tó o bá ti nígbàgbọ́ nínú Elédùmarè wò mí á ra orí ọ̀wàwà àti ẹsẹ̀ ẹtú àti wọn fàfà nítorí fún kiri nígbà àwọn ọ̀fọ̀ èmi ọ̀fọ̀ gbọ́dọ̀ fara wọn ti lótú ìfẹ́ ó ti yọ nítorí àwọn ti jọ ọmọ yín ní gbé kí ọmọ mọ gangan rúmọ àmì lọmọ àbàtẹ́wọ́ pín nìpín àtàrí ọmọ tó tó ṣe kàn kó ó sì wòrìṣà àwọn ọmọ yìí tó bá lọ́wọ́ dé. Ìwé lọ ní kẹ́kà ó ẹ wò bí tẹ̀bálẹ̀ ayé yín dé o. Ṣìkẹ́mi bíi ti bò ó. Ó jẹ́ máa para ẹ̀. Ó ṣe bọ́ọ̀lù tó kàn Ṣìkẹ́mi wọn ò kún bọ̀. Mo fẹ́ wá yá lóòtì tí Mr. Ojo kọ́ ní láwọn. Wọ́n náà ṣe ń dé ìsìn ní iye àwọn ọmọ tí ó sìn lé fẹ́rẹ̀ jẹ́ kí n jókòó síta. Wọ́n tẹ̀lé tilẹ̀ lọ bí a máa padà hàn báyìí. Ó yá nà bye-bye. Ó jẹ́ kó sí wàhálà. Má ṣe rí mi. Ó lágbára o. Ọmọ ọdún mélòó gan lẹ pé arábìnrin náà? Ọmọ ọdún 18 péré ni 18 years. 18 years? Náà ti wá dàbí arúgbó báyìí. Gbogbo nǹkan pátápátá láti lò. Mú mi ṣé ẹ wá gbìyànjú àti ra àwọn aṣọ ìgbàlódé gẹ́ẹ̀tì ẹ̀ fún wọn ní kọ́ lè tiẹ̀ máa wọ̀ ọ́ bí wọ́n bá tiẹ̀ ń wọ̀ ọ́ lè padà di sisi àbí bó ní mọ́mì. Aṣọ ìgbàlódé. Bẹ́ẹ̀ ni. Mi tí ìmọ̀rú aṣọ ìgbàlódé tán ní kí n rà tí mi tí rà fún kanra kó tó kó sàn lára yá àjẹ rẹ̀ gbogbo ọmọ ní fi ń bóbìnrin bákan náà ni gbogbo ẹ̀ ṣe ń dúró. Bọ̀ mọ́mì ẹ má bínú o mo ń wò pé nínú gbogbo sítórì tẹ́ sọ fún wa yìí ẹ sọ pé àwọn méjì ni wọ́n jọ lọ sínú igbó ẹnì kejì wa ń kọ́.
ọjọ́ burúkú èṣù gbomi ni àfa àjọ náà béèrè rẹ̀ ọ̀pọ̀ lọ́yìn tá a bá débi ìrù òun ò padà wálé ohun tó tún wá padà wálé ní tó gbé bọ̀ ni. àmọ́ mo ń wò wọn kan wọn mo rò pé bóyá kájẹ́ kan lọ sínú igbó yẹn again bóyá tó bá jáde bóyá solution máa wà bí wọ́n máa. padà síbo ẹ jẹ́ máa wò fún mi báyìí o kó tó di pé ó di rírí gan báyìí ó ní tójú mi kò ló ń kà. èmi tiẹ̀ ń wò pé bóyá pé kíni àti ìkejì mi bí a lè wò pé ká gbóhùn lọ sí Dublin sí UK bóyá a lè rí kankan ṣe sí ẹ̀ tí wọ́n fi lè yọ̀gì padà báwo ni. bóyá tẹ ẹ bá tún gbé lọ ẹ̀ ní rí mọ́ ẹ ṣàjẹrọra máa mójútó nǹkan nígbà tó bá wọlé dùà yóò dá padà sí i. ẹ jẹ́ mọ́ ohun nǹkan mi báyìí. anyway kò sí wàhálà a ṣì wà nínú ìlú yìí bóyá tún máa wá yẹ̀yìn wò. ẹ má torí ẹ̀ sá fún wa o. rárá o mọ́mí. ló máa ń sọ̀rọ̀ ṣáà tó máa ń sọ̀rọ̀. bó ṣe ń wò. ẹ ǹlẹ́ o. wọ́n ti change yẹ. ó dà kò sí wàhálà a tún wá bẹ̀yìn wò. àbí òfin ló mi. mọ́mí àwa òkè. ẹ ṣe gan ma. ẹ ṣe mà ẹ pẹ̀lẹ́ a rí yín ná. ọkùnrin ti wá sọra rẹ̀ bí àjọmí sínú abúlé láyé o ṣé n tó wá sọra rẹ̀ dà ìṣó wá dà mo wí tó kò lẹ́nu mìíràn gbogbo ayé ló sọ fún gbà tó gbòòrè nígbà náà ti wá rápọ̀ ti rí báyìí ẹ̀yìn tán bá ti ní tọmọ kékeré bá ti lóhùn ó dà gbogbo ó ti tó dẹ́tẹ̀nù ó ti wá rí báyìí lọ́mọdé padà dín táyọ̀ mọ̀ sá fún ọ ní táyọ̀ fi mọ̀ sá fún ọ níyà tí ọmọ náà yàrá ni. ṣé ń fèmí náà. Ìyá Ṣìkẹ́mi gbọ́dọ̀ wà gbà lọ. ìyá Ṣìkẹ́mi. ìṣó ọ̀rẹ́ sà. bóòni ìyá rẹ ń kọ́. ìyá mi ò sí nílé. ó dà sọ fún un pé mo wá tó bá dé. oríṣiríṣi ló má jẹ ìdí láyé mi èmi ẹ̀wọ̀ ọmọ 18 years old kó sì wá dáadáa àjọ òṣì báyìí tí kò jù yá àgbà gan lọ́nu ilé báyìí ìgbà tẹ́kù wọn ní dúró síbi tó bá fi wọ́n sí ní orí burúkú wọn máa rìn kiri ilẹ̀ ọmọ rádaràda wọn ò ní dúró síbi tó yẹ kó dúró sí tí wọn má jẹ ìṣẹ̀lẹ̀ láyé mi. Daddy. ọmọléèwé mo rẹ́ni kejì mi. oṣù ọ̀kéwé ẹ̀ ló ń kà. Daddy òun mú ká o. oṣù ọ̀. Yes sir. ìdá torí mi túbọ̀ dá dúró owó ẹ̀ fún jáàmù lọ́dún yìí. kò tún wá gbọ́dọ̀ wá bá mi lé. Daddy ẹ trust mi lọ́dún yìí 300 mo máa gbé jáde. oṣù ọ̀. That's yes sir. Oh, that's my daughter. ìbòlẹ̀ náà ti máa bọ̀. Padà mi ló mú ti ọ̀rẹ́ mi lọ. náà bọ̀ lé mi sí Daddy. Ok, ṣẹ̀dá. Ìwà pẹ̀. Wọ́n ní abẹ́gúnlé wọ́n ní àbò ṣọjà lẹ́nu kejì mi ò mà wálé ọmọ rẹ léwu iléèwé lọmọ lọ là mọ ibi tó gbà lọ kí leléyìí o iléèwé lọmọ lọ là mọ ibi tó gbà lọ sọmọ ẹni wá kú kó wá sànjọ ọmọ ẹni nù lọ báyìí. ọmọdún ní. mo wà ní ọ̀rọ̀ àwọn ẹni kejì báyìí. èmi rèé o gbogbo ohun tán ní a ṣe la ti ṣe o abẹ́gúnlé abòṣọjà mọ̀rẹ́ni kejì kan kò wálé o
kí ni nǹkan tẹ̀ ẹ́ rí jẹ báyìí? ọ̀rọ̀ oúnjẹ lèyí. Ó dá mi lójú fáwọn ọ̀rẹ́ mi kejì ọmọ afẹsẹ ara wọn rìn padà wá inú ilé yìí. Ẹ má ronú dádì láwọn aṣọ abọ́ ṣẹlẹ̀ tẹ́ fẹ́ ṣe ẹ kò tiẹ̀ bá yín ṣe. Ọmọdún mi ó ṣe ọ̀rọ̀ àwọn àgbàrí ọ̀rọ̀ àgbàrí wọ́n ṣèyá ò lè jọ̀yá ṣebí wàá ro dàrí bàbá tó bí mi lọ́mọ gbogbo tí mo rẹ́ni kejì mi ti mọ̀ níyì ó bá a ṣe ń ṣe gbogbo ẹ̀ mo rẹ́ni kejì mo rẹ́ni kejì ọmọ ògbọ́n ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. fúnra rẹ̀ báyìí ló máa fẹ́ sáré rìn padà wá inú ilé yìí. àjèjì tí bá wọn bàṣàbà rí tẹrú tọmọ ní bá wọn bológun. mo rẹ́ni kejì mi. ọmọ fẹ́ sí ara wọn padà wá inú ilé. ó sì wálé. àdúgbò ilẹ̀ ń gbé. Bẹ́ẹ̀ni. A lọ sí chọ́ọ̀chì kan ní arìnrìnàjò ní wá àdẹ̀mú wọn anywhere bíbá ẹjọ́ chọ́ọ̀chì yẹn wọ́n kún ní white. So I would see ní environment bíbá. Mo máa advice yín pé kẹ́ máa lọ bẹ̀ o. Ṣé nígbà tá à ń bọ̀ a pàdé èèyàn kan àmọ́ bóyá ẹbọra ni o bóyá àǹjọ̀nú ni o tó kàn gbàbẹ̀ kọjá ẹjọ́ ẹ má lọ bẹ̀. But bí tẹ́ ẹ lọ kò jìnnà kò sí ni. Rárá ẹ má lọ. Bọ̀ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú àlùjọ̀nù ṣe bí káàkiri ti lọ bí tí mo lọ ni. Ibẹ̀ ò jìnnà tòsí bí báyìí ni. Kìí ṣe ẹ̀yìn ẹjọ́ ẹni tẹ́ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan irú yẹn wò gan ni. Ó kú mi tó báyìí sórí. tó. Alright ẹ ṣe gan I really appreciate yẹn ṣe baby let's go. Mo mọ̀ pé wọ́n ní pé ẹnìkan wà bẹ́ẹ̀ tó ń pààyàn. Mi ò bá advice ẹ̀ pé kò jẹ́ ká gba bẹ́ẹ̀ má yẹ ká gba bẹ́ẹ̀ yẹn náà. Ṣé o tún ti bẹ̀rẹ̀? Ṣé o ti bẹ̀rẹ̀? Kí ló kàn wá pẹ̀lú àdìjọ́ ṣe bí ká ti débi táwọn lọ ni? Ṣé ò rí mi ni? Fìrìgàn ṣé fìrìgbẹ́lẹ̀ gan kò bá? Ṣé kọ́lẹ̀ jà yẹ ká ti débi táwọn lọ? Wọ́n náà pààyàn bẹ́ẹ̀. Let's go jọ. Èmi nìkan ni mọ́mí mi bí o. Ṣé o papọ̀ lọ́wọ́ mọ́mí rẹ̀? Má yẹ bá sọ̀rọ̀ ẹ̀sìn mi mọ́. Ìbára wa ń kọ́. Papọ̀ lọ́wọ́ mọ́mí ẹ̀ náà. Má yẹ bá sọ̀rọ̀ ẹ̀ mọ́. Ó dáa má bínú. Let's go jọ. Ṣé fìrìgàn ló ṣé òun wá ìlú? Fìrìgàn ló ti kú. Ó ṣeun mo dúpẹ́ gidigidi lọ́wọ́ rẹ ìwọ nìkan òṣìyá yìí nìkan mo rí bá ń kọjá lọ ládùúgbò ọmọ ikú yẹn tó darúgbó nì. Ṣorí mi àtìyá rẹ á dúró tì ọ́ dáadáa. Má ronú kankan. Ó ṣeun ọ̀rẹ́ mi. Oṣù mẹ́ta ni mo lò nínú igbó. Ó sì dé oṣù mẹ́fà tó mo sì dé bá ojú oṣù mẹ́sàn. Níbi tí mo bá a lọ àti kí Elédùà kó dá padà bọ̀ sípò. Ìwòye ọdún tí ń bọ̀ máa pọ̀ ọmọ 19 years. Ọlọ́run ó dọ̀ padà sípò. Ìwọ náà wú gbogbo ṣe ń dán tí skinny rẹ ń lò. Arábìnrin. Mo ṣetán láti wò ọ́ sàn. Ẹ káàsán bàbá rẹ̀. Hello. Wọlé.